Àwọn àgbàlagbà ní ilẹ̀ Yorùbá ni wọ́n máa ń pa òwe kan wípé tá a bá kọ̀ tá ò dúpẹ́ ẹgbẹ̀fà bí ẹni gbẹ́gi dínà ìgbéje ni. Ìdí tí wọ́n máa fi ń pa òwe yìí ni wípé tí a bá rí ẹni tí àwọn ènìyàn ràn lọ́wọ́, ó sì lè jẹ́ ẹnìkan ló dúró tì í nígbà tí ó ní ìṣòro tàbí ohun àdójúkọ tí ó kà á láyà níbi àìríná tàbí àìrílò. Ó sì lè jẹ́ àdójúkọ tí kò fini lọ́kàn balẹ̀ àbí ìyọnikúrò nínú ìjàmbá ohun burúkú. Ṣùgbọ́n tí a wá rí ẹni tí ó kọ̀ láti dúpẹ́ irúfẹ́ ìrànwọ́ yìí, àwọn àgbàlagbà wọn yóò pa òwe yìí fún un láti jẹ́ kó mọ̀ wípé ó ṣeé ṣe kí ó má rí irú àǹfààní yìí gbà mọ́. Èyí tún ni díẹ̀ nínú ọgbọ́n àti òye àwọn àgbàlagbà. Ẹ jẹ́ ká fi kọ́gbọ́n.